ẹ má kọ̀ndẹ́mù mẹ́sẹ̀gì àwọn RMKQK ṣùgbọ́n tẹ́ ẹ lè kọ̀ndẹ́mù bẹ̀ ni tó bá taba Ọlọ́run tó tẹ̀ níjọ́ tí mo lajú afọ́jú ń bì wọ́n jù sí mi lára ńjọ́ náà ni o wọ́n fẹ́ kọ̀ndẹ́mù nǹkan kò lóye rárá kò fẹ́ sọ pé kèfèrí ni wọ́n kò sí ojú ọ̀nà tí ò sí kọjá àlà ń bẹ̀. kò sójú ọ̀nà tí ò sí kọjá àlà ń bẹ̀ wọ́n máa ń wọ́n kèfèrí ẹni tí onímọ̀ pàtí wọn náà gbé lọ́wọ́ yóò wọ́n kèfèrí. ìkọjá àlà ni ẹ yọ kúrò. ìkọjá àlà ló ní ká yọ kúrò bẹ́ẹ̀. nípa bá fi kọjá àlà ṣùgbọ́n pé kò sí ẹ̀mí ń bẹ o. ẹ̀mí bẹ́ẹ̀. Islam gan agbé lórí spiritualism ni. tí ò bá sí spiritualism kò sí Islam. kò sí Islam. ẹ̀mí ni Islam ṣùgbọ́n káwá torí pé à ń lo ẹ̀mí káwá gbé ẹ̀mí sípò Ọlọ́run mistake nu. ìyẹn ló yẹ kó ṣẹlẹ̀. a gbọ́dọ̀ gbé ẹ̀mí sípò Ọlọ́run. àbúrò. ẹgbẹ́ kódà ìrún tá à ń kí gan àlìjánu là ń kí fún un o. àbúrò sọ fún àwọn mọ̀lẹ́kà là ń kí fún àbálìjánu là ń kí fún. ọmọ aránṣẹ́ làlìjánu kò sí fáìlì kankan lára àwọn àlìjánu. wọn ní fáìlì kankan. tá a fi lè máa kó bẹ́rẹ́ fún wọn. bí ajá ta tírèènì tá à ń ránṣẹ́ bẹ́ẹ̀ làlìjánu. tó tẹ̀ níjọ́ tí mo lajú afọ́jú ń bì wọ́n jù sí mi lára ńjọ́ náà ni o. nínú mọ́sálásí náà ni o. tá a bẹ̀rẹ̀ sí ṣe àṣekáàrù omi kan wá jáde ní ojú mi wọ́n wá fi kún ojú ẹ̀ sí là tọ́pẹ̀ wá kí wọ́n á polongo pé ẹ máa ká fojú bọ̀ obìnrin máa là èyí ò tẹ́ o. ó ẹ gbọ́rọ̀ yìí. ìjọba ìdáwó yóò tẹ́. ọ̀fí ìhòòdàdáàdì zòòrò àṣẹ ìyọ̀nìjìrú àmì àbòmìhì àyàbà yàṣàrò ìdílé máa ti lè níyọ̀nìyà yàrá dáná. tírú yẹn bá ti sọ kalẹ̀ tó bá gbé náwó sí ẹni pé kó máa dolówó yóò máa dáná nù. yóò máa dolówó náà ni. wọ́n tún dáná ẹ̀wùjọ́ kejì o. ẹ̀wùjọ́ kejì. bẹ́ẹ̀ni lákàrè lèyàn fi kọ̀ntrólù rúrú táwí. lákàrè ọpọlọ lèyàn fi kọ̀ntrólù rúrú táwí. láti pé alẹ́ jí òkú sẹ́wà dámàdìdì irọ́ ni. irọ́ lásán. irọ́ lásán. irọ́ nù. irọ́ nù. ẹ lè jí. ó yẹ kí sẹ́wà bí gbogbo ń fún ọ láàyè. ó yẹ kí àlọ́ wọn nà á. bẹ́ẹ̀ bá bàbá ẹ lè jí. ẹ wá jí. àṣẹ bí ẹni tó lọ bí ní máa ń tọ́ka á ń bí ní màtá ẹ̀ka náwó sí bẹ́ẹ̀ bàbá ti dé kó ní ká ẹ̀jẹ̀ gbàyọ̀dá. gbogbo ayé ti gbọ́n. so rúhù yẹn ń bẹ lóòótọ́. ẹ̀mí yẹn ń bẹ lóòótọ́. ṣùgbọ́n rúhù tá a bá sọ pé a fẹ́ jẹ́ ẹlẹ́mìí ká wá mú ẹlẹ́mìí yẹn pé kò sọ lọ́hùn pé spirit lọ lọ́hùn àìgbọ́n nù. àìgbọ́n nìyẹn o. ó ti di gbùdúrù. ìyẹn ti di kọjá là ó ti dà sí jù. nígbà tí Sufi gbé fọ́tò ṣe Ibrahim síwájú. tí wọ́n ń forí balẹ̀ fún. àbí kí lọ́ọ́ kí sẹ́sẹ́ rẹ̀. kí sẹ́sẹ́ rẹ̀ ó ti di àṣejù. gbùlúhù. ó ti di gbùlúhù ìkọjá lànà. ọ gbọ́dọ̀ sọ pé ọ lè ṣe kankan o gbọ́dọ̀ jáde lẹ́nu rẹ̀. o gbọ́dọ̀ jáde lẹ́nu ẹ. níwò èèyàn nínú àwọn tá a bá pàdé nínú ayé bàbá wa ṣé ò bá ṣírò ọlọ́dàlẹ̀ nínú àwọn tí wọ́n ń lo ẹ̀mí ni wọ́n wà tí bàbá bá báyàn lọ́wọ́ nìsín yóò sì fọ apá ẹ̀yọ ibi mẹ́ríkàsì kan náà ti kéwù wọ́n sì tún lẹ́mọ̀ padà bàbá wa ṣé ò yára aláwọ̀ níjẹ̀ bóde nàmúrúsù gbogbo ayé ló mọ̀ tẹ́ ẹ bá bá lálejò yóò ní kí lẹ fẹ́ jẹ jollof rice ní fried rice ní yóò sì sẹ́ ògiri yóò sì bá ògiri wọ́n sì gbé wá fún yín ìdákọ̀ rúhù ni wọ́n ti sanwó oúnjẹ fún àwọn tó ń ta oúnjẹ ní tí òye yín nù so àwọn abala kínní wọ́n fi mú àwọn èèyàn wọnú ẹ̀sìn gan wọ́n ti sanwó oúnjẹ wọ́n á ti prepare oúnjẹ kalẹ̀ àwọn àlìjánu náà lọ gbé oúnjẹ yẹn wá. àwọn ni wọ́n lọ gbé wá àwọn ìfisọ́lẹ̀ ẹ̀ka pé tọ̀ ránṣẹ́ wa ni wọ́n jẹ́. bí ìgbà tẹ ẹran ajá ń sẹ́ bí ìgbà tẹ tírèènì ọ̀bọ tẹ ẹran ọ̀bọ ń sẹ́ a ṣe wá lè sọ wọ́n dọ́lọ́. a ṣe wá ṣe wọ́n sásùn sọ wọ́n dọ́lọ́. àyè nílà aka yìí. sókè ní sẹ́ǹsì sá. so ara lè jànú ń sẹ́ mí ní ẹni tí so ẹni tá a bá ṣe lójú rẹ̀ ṣé kò ní jọ lójú. yóò jọ lójú ẹnu pé kó wá sọ fún pé ẹ máa wá kírun o ẹ máa ṣe tọ́lọ́run o. tọ́lọ́run gbọ́dọ̀ máa ṣe. ọlọ́run wà o. ìyẹn lọ́lọ́run sọ pé yòlí kí irú alábìyà ṣáwù yóò ju ẹ̀mí fún ẹ tó bá wù ní ìbáàdì yìí lè yóò ń sẹ́ra yóò máa tàláàkì kó nítorí lè máa rán àwọn èèyàn létí ọlọ́run. ó lè máa rántí àwọn èèyàn létí ọlọ́run ẹ̀mí létí pé ọjọ́ kan bẹ́ẹ̀ wá pàdé wájú ọlọ́run. ẹ̀mí wo lọ ń lò tọ́ni òsọ́lọ́run. tọ́ni òsọ́lọ́run ẹ̀mí wo. tọ́ni spirit lákìrún fún ẹ̀mí kọ̀hún. ẹ̀mí kọ́ yẹn o. ìrọ̀nù. irọ́ lásán nìyẹn. ẹ mọ̀ sọ fún yín bàbá kan nínú ọmọ kẹwàá bíi náà ni ìyá àwọn ò lè rìn bàbá yìí wá jẹ́ bàbá tó le tí má dẹ̀jà wọ́n wá bí gbọ́nà lálẹ́ ni láti tàjú lọ́wọ́ láti àmọ̀ wò
mo sì fa ìyá yẹn dìde pé yá máa rìn máa sáré bọ̀ bàbá yẹn dẹ̀ confuse ó sì ju ọmọ ó sì torí ẹ̀ lójú ọmọ lẹ́lẹ̀ kó máa kéwù ọmọ yẹn náà dẹ̀ wá kéwù kó jẹ́ àfa olùgbà mùtásù láàrin gbogbo àwọn nígbà náà lọ. wọ́n fi tí wọ́n ṣe fún wọ́n fi pè é wọ́n fi wọ́n sí wọ́n fi wọ́n sí ọ̀dọ̀ lọ tí wọ́n máa torí ẹ̀ sí. tí wọ́n ti torí ẹ̀ ṣe nìyẹn wọ́n fi pè é sójú ọ̀nà tọ́lọ́ ni. ẹni ẹ bá ṣàdúrà fún pé odolówó ẹ ṣàdúrà fún pé odolówó nítorí kó fẹ́ fi sin ìsìlámù. wọ́n lè máa fi ṣe tọ́lọ́ ni. ṣé pé pálówó tẹ́kọ̀ máa lọ mu tí kì í. wọ́n lọ máa mu tí wọ́n yà lákì ọ̀hún. ẹ̀mí wa o rọ́ọ̀kàyà ìlú wa o ó wà. mọ̀lẹ́kà ni kì í ṣàjẹ̀nu o. mọ̀lẹ́kà ni kì í ṣàjẹ̀nu o. sábùsàmà ìlú wa o. ó wà. mọ̀lẹ́kà ni kì í kì í ṣàjẹ̀nu o. ṣàjẹ̀nu. múkà ìlú wa o. ó wà. mọ̀lẹ́kà ni o. mọ̀lẹ́kà ni. sọ́nífàyà ìlú wa o. ó náà wà. ánàyà ìlú wa o. ó wà. lásìfàyà ìlú wa o. ó wà. gbogbo àwọn kan wọ́n ìṣàjẹ̀nu. wọ́n ìṣàjẹ̀nu mọ̀lẹ́kà ni wọ́n. ọlọ́run ò sì kórìíra ká fi ọlọ́ àmọ̀lẹ́kà tọrọ. lọ́wọ́ kórìíra ẹ̀. kódà àwọn ànábì ọlọ́run tábọ̀ sọ́ọ́ tó tẹ̀láyé sáré kífà lè mọ̀ síyà ayakuna abuda lillahi wallahi malaikatil mukarrabina Isa ò kórìíra Suratul Nisa ló wá sẹ́wọ̀n fún sọ fún pé Kùránì tí wọ́n fẹ́ lò lè mọ́ wa. chapter 4 verse kìíní yẹn láyé sáré kífà lè mọ̀ síyà mọ̀síyà táwọn pè ní mẹ́sáyà ò kórìíra ayakuna abuda lillahi ó máa jẹ́ ẹrú ọlọ́run Suratul Nisa bí 172 Musa Isa kò kórìíra kó máa jẹ́ ẹrú ọlọ́run wọ́n láyé màláíkà tí mo kàrà bí náà tàbí kó máa tẹríba fún àmàlẹ́kà tó súnmọ́ lọ́hùn kò sí ìwọ̀n bí kí a máa júbà fún àmàlẹ́kà lórí màlẹ́kà tó lọ́n bá ránṣẹ́ tó máa sọ pé Jibrila ẹni àlẹ́sàlà kò sábúrú bẹ̀ tí èèyàn bá ní ẹlẹ́mìí lòun tó ń sàpẹ́lẹ̀ àmàlẹ́kà kò sábúrú bẹ̀ òjíṣẹ́ ọlọ́run ni wọ́n. òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ẹ má pè wọ́n lẹ́lẹ́bọ. ẹ má pè wọ́n lẹ́lẹ́bọ. ẹ má pè lẹ́lẹ́bọ tí ó bá yí ọ tí ó bá dá nínú tí wọ́n ń ṣe kò lọ sí wàásù fún wọn. ìjọ bá dá ní. ó ní ẹ sí wàásù fún wọn. bí ẹ bá jẹ́ pòfẹ́sọ̀ tó bá wá jinlẹ̀ títí tó ní kò sọ́lọ́hún ẹ̀tọ́ sí kó mú gọ̀. ẹ̀tọ́ mú pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ sí kó mú gọ̀. pòfẹ́sọ̀ ní lóòótọ́ ṣùgbọ́n ẹ fún ní ìwé òmùgọ̀. ẹ pè ní pòfẹ́sọ̀ àwọn òmùgọ̀. ìwé òpònú. ìwé òpònú ẹ fún ẹ wá bá pòsíṣọ̀ sí. ẹ ṣeun láyé ìjọ òun mi mọ̀ bẹ́ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ sí téèyàn bá sọ pásítọ̀tù nù tó bá tíráfù tó bá lọ rìpọ́tù kó sọ pásítọ̀tù yà pọ̀ ìwé òpònú náà fún tòun. ìwé yẹn máa ń gùn sábàgbọ́ báyìí ó wàá gbé kiri ó bá gbé wọ́n kọ̀ọ̀kan da tó ń kọ́ jòkó náà yóò jòkó ju yóò rí mọ̀ bó ìwọ sọ pásítọ̀tù nù. ẹni bá ní kíní kan ẹlẹ́mìí lòun kíní kan láńkírun fún òmùgọ̀ ni. ẹ má kọ̀dẹ́mù mẹ́sẹ̀gì àwọn RMKQK ṣùgbọ́n n tẹ́ lè kọ̀dẹ́mù bẹ̀ ni tó bá taba ọlọ́run. tó bá ti ta ọlọ́run tó bá ní kó olójú ọ̀nà àtọ́lọ́run kò lè kọ̀dẹ́mù bẹ́ẹ̀. àmọ́ pé ẹ kò sẹ́mi ẹ̀mí wà o. ẹ̀mí wà. ìsìlámù kan wọ́n gbé lórí ẹ̀mí ni. wọ́n gbé ìsìlámù lórí ẹ̀mí ni. orí ẹ̀ tó mú mẹ́sẹ̀gì wá bá ní Muhammad ẹ̀mí ni. ẹ̀mí ni a sì bá gbọ́ bẹ́ẹ̀. gbogbo practice ọ̀kalẹ̀ pátá ẹ̀mí náà ni a sì ní tàbọ̀ nù ẹ̀. ẹ̀mí ni. Ànábì Ìsá. Ruhul Qudus ni o. ẹ̀mí mímọ́ ni. ẹ̀mí mímọ́ ni o. Òun la fi dá. òun la fi dá. Ànábì Musa. láti lè jẹ́ ká gbàgbé Ọlọ́run wà. ni wọ́n bá òun sọ̀rọ̀. Ọlọ́run bá ń bá sọ̀rọ̀. Aqidatu Tawhid nù. bẹ́ẹ̀ ni. kódà tẹ́bà tẹ́wà sọ pé ẹ̀mí ni wọ́n rán Jibrilu sí Ànábì àbí wọ́n rán Jibrilu sí Ìsá. kódà Musa Ọlọ́run fúnra ẹ̀ ní bá sọ̀rọ̀. Ọlọ́run fúnra rẹ̀ ní bá sọ̀rọ̀ tí kò wọ́n lọ́wọ́ bá tọ́lá sí kó rẹ̀. kò tán. ẹnìkan ni nígbà tó ti dá gbogbo nǹkan tán ó kàn káwùsọ ilé lọ́wọ́ ẹ̀mí ló kù tí ń dá gbogbo àwọn mistake ni n tẹ̀mí ò fẹ́ ní ká máa kọ̀ndẹ́mù ẹni pé gbogbo tí máa kọ̀ndẹ́mù láyé ọmọ kan tí máa ń gbé fọ́tò àwọn àfáà síta lẹ́gbẹ́ máa kọ̀ndẹ́mù ẹ padà rí tí ó ṣẹlẹ̀ sí àjálù tí ó ṣẹlẹ̀ sí èmi ò tún sọ fún yín gbà tó bá yá àjálù tí ó padà ṣẹlẹ̀ sí ara wọn kọjá ìgbé tàwọn àdùsùn náà wà ní jàmbá náà ẹ má máa kọ̀ndẹ́mù ọmọ kú yọ sí wọn gbé mọ́tò rẹ̀ síta. tí ò dáa ni ẹ máa yọ kó. tí ò bá dáa nínú tẹ́yà máa ń ṣe ni ọmọ ayọ kó. ẹ má máa kọ̀ndẹ́mù. ẹ má máa kọ̀ndẹ́mù mọ́tò kọ̀ndẹ́mù yẹn gbọ́ kankan náà ayọ kọ̀ndẹ́mù ìwọ náà. gbogbo ìmọ̀. gbogbo ìmọ̀ pátá. kí ni ti. gbogbo ìmọ̀. gbogbo ìmọ̀ kọ́ ni èèyàn kan lè mọ̀ tán. ẹnìkan lè mọ̀ gbogbo ìmọ̀ tán. àfi àwọn àlámọ́tù. àwọn olókè mímọ́ àwọn tí wọ́n ti tún ní jìnnà olùmọ̀ tán yẹn lè mọ̀ gbogbo ìmọ̀. irú àwọn ṣé wàá dá mọ̀ yẹn. wọ́n pé àwọn kankan sọ kí n kàn sọ pé a kì í wọlé pẹ̀pẹ̀ wọ́n ń pè owó àti káàkiri and so what. à ń kọ́ ní wàásù káàkiri tó jásí pé tọ́sán lóde ọtí kọ́ dáadáa ọtí tọ́lọ bọ́bọ̀. and so what. iye òmí lè kọ́ sí wàá gbogbo mọ̀ náà. báwo èèyàn bá gbé nǹkan kalẹ̀ ẹ máa kọ́kọ́ gbogbo ẹ̀ wo tíra lórí ẹ̀ kí ni ìṣòwò àbí òsì. ìṣòwò àbí kò sí.
ẹ̀mí wa o. Ẹ̀mí wà tó confam. Spiritualism Ó wà. ó gan níjẹ́ Islam. Ní ẹ̀ka gbọ́ngàn Islam. Bẹ́ẹ̀ ni òun náà pẹ̀lú miracle. Níbi bẹ́ẹ̀ ni. Islam gangan tá a gbélé lónìí. Tá a gbélé lórí náà. Tí o bá sí kò sẹ́sìn. Tí o bá ti sí tábà tí ní o sí ẹ̀ ní kò sẹ́sìn. Kò sẹ́sìn. Ó lára gbogbo kan lé lórí. Musa ni ó máa jẹ́ Musa. Bẹ́ẹ̀ni. Haruna ni ó máa jẹ́ Haruna. Haruna yóò máa jẹ́ Haruna. Níjọ́ tá Haruna bá ló fẹ́ di Musa yóò collapse. Yóò tẹ́. Tí o bá ti kó nípò Haruna tó yẹ kó wà tó ló fẹ́ di Musa yóò tẹ́ yóò fi di rẹ̀ mi. Olóṣèlú kan gbà tí ń du ipò wọ́n fi lọ̀ mí lọ́dún náà lọ́hùn. Nígbà tí mo wo mo kàn rẹ́rìn ni mo lè mi ò lè ṣàdúrà o mo ní igbákejì ló yẹ kó máa wà. Igbákejì ló yẹ kó wà. Òun ni ó fi gbádùn ayé. Ló fi gbádùn ayé. Tó bá lóun ní wà nígbàkejì yóò kú ẹ̀wọ̀n ni. Ó pẹ́ wọ̀n ni. Bọ́lọ̀ ti dà. Wọ́n sì máa ń kó pákẹ́jì gbogbo tí gómìnà ṣe tó dà ló dà. Ó lè lówó ju pírẹ́sidẹ̀ntì kan lọ. Dáadáa. Ṣé ọ̀rọ̀ máa jẹ tòótọ́ rẹ̀ níwẹ̀rẹ̀ ni? Bọ́lọ̀ ṣe gbélé ayé kanu. Ó sì gbélé ayé kanu ni. Fọ́ọ̀mù ká wá sọ pé wàhálà tí mo ṣe òun náà ṣe fẹ́ bẹ̀rẹ̀ tòun. Ó fẹ́ bẹ̀rẹ̀ tiẹ̀. Yóò parẹ́ mọ́nú ayé. Nínú ayé yóò parẹ́ níbi iṣó. Ọ̀sẹ̀ ni máa forí jágójájú. Fọ́ọ̀mù kan ní mo fẹ́ lórúkọ tèmi ó kọ wo lọ fẹ́ ní. Ó lọ sẹ̀fẹ́ ní. Ó kọ tí agbára omi ti protect fún rẹ̀. Tí a ti protect tí a ti build ẹ̀ wọ́n build ẹ̀ tá a máa bomi rí ẹ máa bomi rí náà ó tún wá dàgbà wá ká protect ẹ̀. Ọmọ ṣé wàá dámọ̀ kan lé òun fẹ́ lórúkọ tòun. Ó fẹ́ lọ kéré ti tiẹ̀. Orúkọ wo lọ fẹ́ ní. Ó kọ̀ wo. Ọmọ ṣé òwe Ibrahim Niasse ní òun fẹ́ lórúkọ tòun. Ó fẹ́ lórúkọ tòun ẹ má fọ́ Ibrahim Niasse ó fẹ́ kéré ti tòun. Ó máa parẹ́ mọ́nú ayé. Ó parẹ́ mọ́nú ayé kò ní jẹ́ kankan. Yóò collapse. Ẹ̀sìn Ẹnìkan láàrín tí yóò máa fa kálukú gòkè. Ẹ mọ ìyàwó sọ̀hábà ni Abubakar, Umar, Usman, Ali. Wọ́n à lè dáná bì láíláí. Sàbí náà wọ́n máa jẹ́. Ìtẹ̀lé ànábì nì ló jẹ́ kán lápá. Ní ma ṣe àwọn ajánásì. Ẹ wọ ọmọ kan tí ó ń jánásì pẹ̀lú ẹnìkan jọ ni. Tó wá dìdì tó rẹ̀ tó lọ bì kankankan mi fẹ́ dákọ̀. Ẹ̀yìn kan tó wá ń bú. Nílà káyì. Ẹ̀yin ọ̀gá ẹ ṣe dáadáa. Ẹ kú ọmọ ṣe yín mọ́ra. Ẹ má jòyè use and drop. Ẹni ẹ bá ti lò bí káyé ẹ bàjẹ́ ni. Ẹ ní rojú rí Ọlọ́run. Ní rojú rí Ọlọ́run. Pẹ̀lú tẹ̀sí yẹn kúta bẹ́ẹ̀. Ẹni Ọlọ́run bá rán sí yàn ló jíṣẹ́ fún. Ìyẹn ló ń lọ́dọ̀ yìí ó ṣàdúrà fún. Àdúrà sí gbà. Àdúrà rẹ̀ sì gbà ìnira tó bá lọ bẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí ní ìwòsàn lójú ẹsẹ̀. Ẹ wá tó bọ́ tàbí tó bẹ̀rẹ̀ sí ní ibùdó lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ. Kò kẹ́ni kankan. Ó kẹ́ni kankan. Ọlọ́run ti fi àyè rẹ̀ hẹ́. Ibi tí mo ti wọ́n kankan Ọlọ́run ti fàyè rẹ̀ hẹ́ ni. Àwọn ọ̀dẹ̀. Ọlọ́run jáde ẹjọ́ tẹ́ ni ọ̀rẹ́ ló kọ́ tó kó jẹ ká náà. Ebi sì ká wá. Ìwọ ọ̀gá ṣe dáadáa. Ṣe dáadáa. Nítorí àtibọ̀tán. Ṣe dáadáa. Ṣe dáadáa ìwọ ọ̀gá mọ́jọ jẹ́ tiẹ̀ nìkan ṣoṣo. Ṣe dáadáa. Ṣe dáadáa. Torí àtibọ̀tán. Torí àtibọ̀tán. Torí àtibọ̀tán. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run ká sí lẹ́bi ìdáríjì. Ẹ̀yin abẹ́sìn káwọ́. Kí ló kà dàbí níbi ọ̀rọ̀ mọ̀rìkàsí? Kí ló kàn yín? Ṣé bá fà yìí ti kìlọ̀ fún yín pé ẹ má dá sí? Kí n tiẹ̀? Kí n tiẹ̀ lọ́kùnrin kankan? Kí n tiẹ̀? Ọ̀rọ̀ mi ti tọrọ ọ́ ti fẹ́ sórí social media. Ọmọ apá ìtìlá bérebére kí n tiẹ̀. Ọlọ́run bọ̀ parí mọ́sálásí rẹ̀. Ọlọ́run bọ̀ parí mọ́sálásí tó ti torí rẹ̀ dá kótópá torí rẹ̀ dọ́kítà nà wú. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọbẹ̀ parí mọ́sálásí náà ni. Ẹ ṣe Ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́. tó máa ń tọ́ bóòsì máa ń tọ́. Ẹ dákun ẹ máa ló torí mọ́sálásí parí o. Nítorí tó fi ṣe náà ni ọlọ́run bọ̀ parí ẹ̀. Ọlọ́run bọ̀ parí ẹ̀. Àdàbí wọ́n ní mọ́ní àjù tí wọ́n ń tọ̀. Wọ́n ní ojúpọ̀nà tiwọn. Mọ̀rìkàsí ní mọ́ní àjù tí Àwọn wọ́n. náà ní ojúpọ̀nà tiwọn tí wọ́n ń tọ̀. Ṣùgbọ́n tó mú mi nínú náà wọ́n ní mọ́ní àjù tí wọ́n. A ní wọ́n ní àjò tiwọn tá ń tọ̀. Dẹ̀kúlì jahannama minkum shari'atan wa minhaja. Kálukú ló lójú pọ̀nà. Kálukú ni Gbogbo wọn sì lọ́lọ́run dá lọ́lá. ọlọ́dẹ̀ ìdá wọn lọ́lá. Gbogbo wọn lọ́lọ́run fún ní ẹ̀bùn tí ò fẹ́ nìkejì Tí o wọn. fẹ́ ní kejì, ọlọ́fun kálukú tiẹ̀. Ẹ̀bùn tá a fún àbálàgbàjì fún ṣé wàá dàmú. Bẹ́ẹ̀ni. Àìkó gbogbo nǹkan fún yàn tán. Ẹ̀bùn tá a fún ṣé wàá dàmú fún àbálàgbàjì. Ẹ̀bùn tá a fún àbákàmọ́lì lè mọ́ fún ṣé wàá dàmú. Ṣùgbọ́n tá a fi ń yin ṣé wàá dàmú ni pé ìyànjú wọn. Ó dàbí ọ̀rọ̀ ṣọ́ọ̀bù lè káàdìrì tó ní lé ìmọ̀ tó ìyànjú mi pọ̀. Mo narùn káàkiri. Ó tán. Àbálàgbàjì tí wọ́n bá rọ̀gbọ̀ kú báyìí. Àbálàgbàjì ó ní ẹ máa pé kéwú ni. Ẹ máa pe kéwú ni sáti fi dáadáa. Tọ́ ọ bá pè ní òtún. Tọ́ bá pè ní àwọn ó tù ú. Ó dàbọ̀ pé bá mi tọ́ pé ni wọ́n tù Wọ́n máa sí. tú. Ó wá sọ fún pé kì í ṣe tó wà bẹ́ẹ̀ lọ́kùnrin. Tọ́ pé nìyí. Bó ṣe jẹ́ nù. Bó ṣe jẹ́ nìyẹn ìdá pábálábàjì nù. Wọ́n sì máa da kí ó náà lẹ̀. Ó máa dálẹ̀. Ṣé mo fi ṣé èèyàn lélẹ̀ àbálìjàn nù? Bájì nù. So lábala bẹ́hùn kò sáà fún àtàlẹ̀ fi wé wọn. Sí.
alámọ̀tù ni wọ́n. Pé mímọ́ ni wọ́n. Tá a bá wo ṣé Kàmálù àwọn náà lábala tí wọ́n alámọ̀tù ni wọ́n. Olókè mímọ́ ni bàbá. Tí bàbá Kàmálù bá gbà Kùránì mú kò sára tá a lè fi dá. Kò sí. Wọ́n máa ké Kùránì báyìí ẹ sì máa fìlì bígbà téèrè ń sẹ̀ tó gbọ́ máa kú rírí. Ó máa yan kúmọ̀ kún ẹ̀. Ẹ̀yin ìdáyé ń gbà yẹn nígbà àtẹ̀gbọ́n mi bá lọ wò wọ́n lẹ́kọ̀ọ́ nígà láàdì lọ́wọ́ kí wọ́n wò yàn ké àwọn yóò wá jòkó lẹ́lẹ̀ lọ rẹpẹtẹ wọ́n máa fi Kùránì dára. Nígbà yẹn ni bàbá mo ti gbàgbé kọ́ bàbá yìí pé bàbá Málàmù Yusufu bàbá Kàmálì ó ní Málàmù Yusufu àránṣẹ́ Ọlọ́run ọ̀bọ ẹ̀yin ìdáyé gbà náà Málàmù Yusufu ní wàá sọ padà fún Ṣéhù Kàmálì pé àránṣẹ́ Ọlọ́run ọ̀bọ ẹ bá tó lọ sí wa dámọ̀ ẹ tún rí nǹkan mi. Ẹ tún máa rí omi ètò jẹ́ sísẹ́mù mi ètò jẹ́ tiwọn. Tí ó tún yàtọ̀. Ọlọ́sìn fún kálukú. Ọlọ́sìn fún kálukú tẹnu. Ìyẹn ni tọ́lọ̀ ń sọ fún wa Al-Qur'ani la tufassiru al-Qur'ana ad-daru yufassiru. Ìgbà ni ó máa túmọ̀ Al-Qur'ani kò sí ìtòlé tún Al-Qur'ani ìgbà ní Al-Qur'ani. Qul ja'alna minkum shari'atan wa minhaja. Kálukú la fún ní ojúmọ̀ náà tiẹ̀ àti sísẹ́mù tiẹ̀ tí ó fi máa gbàjíṣẹ́. Kálukú la fún. Wọ́n á nàgà lọ́wọ́ tẹ́lu mí. Màlìkà sí ọgbọ̀rọ̀ máa yẹ̀yẹ́ àdàbí. Ọgbọ̀rọ̀ máa yẹ̀yẹ́ àdàbí kò dáa kò lè fi sẹ́sẹ̀ ẹ̀dí lákàlẹ̀ ni. Kò ní túmọ̀. Kò ní túmọ̀ kò dáa. Kódà ẹ gbọ́dọ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ yẹ̀yẹ́ Sùmùrà. Bẹ́ẹ̀ni. Yẹ́n kí ni kan? Ọmọ kóńdóró yẹn. Ẹ̀dí lákàlẹ̀ ni. Wọn àmọ́ kéwú. Bá a bá jọ tú pẹ̀lẹ́ rù ntọ́ ọmọ ọ bá lọ́dọ̀ ẹni tọrọ pé òní mọ̀. Ntí wọn náà mọ̀ ọ bá ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló bá ń fọ. Ọ̀rọ̀ táwa bá sọ ẹni tí ó pe akójẹ yìí ṣe àsìkò tá a wà yìí ó ní nínú àwọn àgbà àfáà tójú ẹ̀ tó nǹkan làwa yìí wà tí kì í ṣe tẹnu gbogbo ẹ̀ sojú wa kedere báyìí àfáà tí bá ṣe àlìjànú tí ò bá ti bọ wọn kò síná tí ó wọ̀ kò síná kan tí ó wọ̀ yóò wà lìjànú bá ṣe àlìjànú tó bá àlìjànú ṣùgbọ́n tí ò bọ wọn kò ní náà kọ́lá yìí tí ó wọ̀ bá bá ṣe ajá náà ni bí bàtà bá ṣe ajá ó ní màá pa rẹ̀ dé abẹ́ ń sọ lógbò ó ní màá pa rẹ̀ dé àmọ́ tó bá fẹ́ fún wọn kọlu Ọlọ́run àwọ̀ náà o Ọlọ́run wà o. Ọlọ́run wà. Kọ́lọ́ sànù gbogbo wa o. Àmín.